ẹ jẹ́ á ṣera wa lọ́kan. Ẹ jẹ́ á ṣera wa lọ́kan. Kí là máa bára wa jà sí ní ìsìn. Ọ̀rọ̀ bá bá pè wọ́n náà pé wá rojọ́ kí ló wù. Ó ní fóònù lẹ́jọ́ kankan rò. Ṣé lágbájá ṣe fún ọ tó fi ń bínú? O lè sọ pé kókó nǹkan báyìí lè. Bí àkọ́kọ́ àdáyé pọ̀ rí. Torí bẹ́ẹ̀ ẹ jẹ́ á kúrò nídìí ẹjọ́ tá à ní lè rò ń jọ́ náà bá ti wá láríkì àmọ̀ pé kí ló dájà á lẹ̀. Ẹ jẹ́ á kúrò mẹ́. Ẹ jẹ́ á ṣera wa lọ́kan. Báwa àfa ọ̀bá ṣera wa lọ́kan Islam Ògbómọ̀ṣọ́ bá ti pín yẹlẹyẹlẹ gbogbo wa lọ́lọ́run ó fi ló bá dàlùkì àmọ́ ọlọ́run. Ọlọ́run bá wa ń bi wá léèrè pé pàwọ́ ni wọ́n kó tó fi rí bẹ́ẹ̀ ọ̀dà kí lọ́ọ̀ máa sọ fọ́lọ́ọ̀mù gan-an náà. Kí ni ní ìsè? Kí lọ́ọ̀ máa sọ fọ́ ń jà sí? Kí ni bí ọ̀nà? Ta ni ń bọ̀ fà á? Ìwọ àti ta ni? Kí lọ́ dájà á lẹ̀? Kí lẹ gbà lọ́wọ́ ara yín? Kò sí nǹkan kan. Òdi ọ̀pá yín pọ̀. Àìlò òdi kan náà tó àbá sọ pé owó wa ní máa kó. Kò sí eyín ń bẹ̀. Mọ́sálásí ọ̀pápọ̀. Kálukú láàyè títí ń kíjí mọ̀. Kálukú lé láti bí tiẹ̀. Kò sí tọ́jà wá pọ̀. Ó dáa kí là ń jà sí báyìí ní ìsìn. Bí rẹ̀. Lẹ́yìn àbá tilẹ̀kùn ọ̀nàmọ́rímọ́nú ilé. Lẹ́yìn àti ìbí rẹ̀ tó lẹ́yìn àti lágbájá tá ń jà. Bàbá bíi alẹ́ rè fi károjọ́. Kí ni màá rò lẹ́jọ́ ní ìsìn? Àgbàyàwó ara wa. Àlòdì ara wa. Àpọ̀mọ́ ara wa. Kò sí nǹkan kan. Àgbàlẹ̀ ara wa. Ànílẹ̀ tá a ń tà. Kò sí nǹkan kan. Ó ń fọkàn sáà ń bínú iná ni kí wá ní bí ọlọ́run jọ ọ̀rẹ́ jọ rẹ̀. Torí bẹ́ẹ̀ àwa náà sì la ké la pa àwa la ké wà àdẹ́sì mú bẹ̀rẹ̀ láyé jẹ́mi wọlé bàbá rọ̀gùn. Àwa la ké pé ọlọ́run ní ká ṣe ra wa lọ́kan ká má pínra wa yẹ́lẹyẹ̀lẹ. Àwa la ké. Kọ́lá máa jẹ́ kọ́rọ̀ wá dàbí àtàmùrú nà nẹ́sà bèbèrè wàtàǹsáwọ̀nà àǹfọ̀sàbọ̀ wàtí ọmọtẹ́sí lónà ìkìtà àbàfàlà àtàrímọ̀. Ọ̀rọ̀ àwọn àgbà àkọ́nàbà rí bẹ́ẹ̀ káàjọ kan làwọn ń ṣe àlá. Káàjọ kan làwọn ń ṣe àlá. Mùsùlùmí ṣé kò ní kò yẹ ọmọ àgbọ̀wọ́ náà. Àwọn tí wọ́n jẹ́ àjọkọ̀ tí wọ́n ń dà wá rú àwọn àpòpìlẹ̀ wọn ní èyí ṣe mùsùlùmí. Wọn ò ní kírun, wọn ò ní gbààwẹ̀, wọn ò lọ Mẹ́kà, wọn ò kí yídì, wọn ò ṣe nǹkan kan. Àwọn yẹn wọ́n ṣe mùsùlùmí o. Ẹ̀sìn tí wọ́n wà lọ́kàn, àwọn wọn tó nìkan báwo ò ní sọ̀kan sì jẹ́ káfà sí máa rọ̀ wọ́. Káàjọ kan làwa ń ṣe